A kú kalẹ̀ nílé lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa àṣírí líwé àti ìgbà bàbá wa. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Eléyìí tí a mú wá fún wa lónìí ni báwo la ṣe ń dáàbò bo ara wa lọ́wọ́ àwọn abínú ẹni. Ọjà la bá ń tà tí ó tà, bóyá àwọn ará bí wọ́n ti gbé ọwọ́ lé ọjà mọ́lẹ̀, àwọn mọ̀pú ọlọ́run ni wọ́n lórí ilẹ̀. Ṣẹ́rá àwọn nǹkan yìí, bóyá à ń ta ọjà ni, ọjà ò wá yá, àbí àwọn kan ń gbógun, ìwọ ọmọ lálàákàlà ni, àbí ọmọ bóbìnrin sùn lójú oorun, àbọ́bùnrin ọkùnrin bẹ́ẹ̀ lò pọ̀ lójú oorun. Ṣẹ́rá àwọn nǹkan yìí, ó máa ń fa ìfàsẹ́yìn fún ọmọ ẹ̀dá ènìyàn ni. Àwọn alágbára ayé tọ́lọ́run kó lé ayé lọ́wọ́, àwọn mọ̀pú ọlọ́run, wọ́n máa ń ṣe àwọn nǹkan yìí láti fi dá sẹ̀ríà fún yàn. Àtèmi àti yín, ayé ò ní dá sẹ̀ríà fún wọn tọmọtọmọ tẹbí tará. Ìwà tó kù tọ́ ni wọ́n fi parí. Àtèmi àti yín, àní kàn bànújẹ́, àní mọ̀ bànújẹ́, àní ṣe òfò tó fò fi tán lẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé olórí igbó èèyàn ni wọ́n. Tẹ́yìn bá ń sin rere, kò kí ń pósì fọ́tò èèyàn o. Yọ́ tí èèyàn bá jáde láyé báyìí, àwọn ẹni àkọ́kọ́ tí ó kọ́ pósì fọ́tò èèyàn. Àtèmi àti yín, gbogbo ẹni tó bá ń robi rò wá, àbọ̀ ń robi rò àwọn ìdílé wa, àwọn làwọn jàkàrà wọn. Ọkùnrin ló bá ń robi sẹ́yìn fáǹsì mi ni, obìnrin ló bá ń robi sí wa ni. Àníwọ̀n bá tó kù jọ́dún òfin parí, àwọn làá jẹ àkàrà wọn. Gbogbo ẹni tó bá ń ro aburú rò wá, gbogbo ẹni tó bá ń ro dáadáa rò wá, dáadáa ó máa jẹ tiẹ̀ náà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, aburú kéré ó tóbi kò ní jẹ́ ìpín yín, kò ní jẹ́ ìpín mi náà. Ọdún tó ń bọ̀ yìí, a jọ péjú sí ni, gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Ẹni tí àwọn àgbàlagbà máa ń dà láàmú, eléyìí ní iṣẹ́ ìtúsílẹ̀ àwọn àgbàlagbà. Bá mi lọ wá omi àgbọn àti èèpo igi ńlá àti omi odò tó ń sàn pẹ̀lú omi adágún. Kí la ń pè lómi adágún? Àwọn omi kan ń bẹ tó jẹ́ pé bí odò kékeré báyìí ni wọ́n. Àwọn yìí sàn tí wọn yóò kàn dákẹ́ rọ́rọ́ ni. Àwọn omi tí ò sí ẹmọ ẹ ti mọ̀ wọ́n, yàtọ̀ sí odò tó ń sàn níbi ìrà. Nígbà míì ẹrù omi ẹ yóò kàn dára ogún níbi ìrà ni, kò ní sàn lọ́bì kankan. Irú omi ẹ náà ń pè ní omi adágún, táwọn ewé oríṣiríṣi ó wà nínú ẹ̀. Á bu omi yìí àti omi odò tó ń sàn pẹ̀lú èèpo igi ńlá àti omi àgbọn. Á wá gún gbogbo àwọn nǹkan yìí. Igi ńlá á gún, ó ní ewé àjíòbàlé nínú ìpínlẹ̀wò yìí àti èèpo ọ̀bọ̀. Á gún èèpo ọ̀bọ̀ kúnná dáadáa àti ewé afẹ́lóru pẹ̀lú èèpo igi ńlá. Omi àgbọn àti omi adágún àti omi odò tó ń sàn, òun là wá fi po ọṣẹ yìí. Àní fún mi mí sí o. Omi àgbọn, omi adágún àti omi odò tó ń sàn, òun là fi mú tí ó kúnná dáadáa, wá po ọṣẹ mọ́. Ṣé a ti po ọṣẹ mọ́? Ó parí. Ẹ ká máa fi ọṣẹ ìwẹ̀ ní lóòrèkóòrè. Ẹ ká máa fọṣẹ ìwẹ̀ lóòrèkóòrè. Ó dájú o. Àmì Elédùmarè dájú jùlọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ètò yìí. Ẹ ṣé o. Àpò sásámùrà kì í gbẹ. Ní wá owó tì láṣẹ Èdùmàrè. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀. Orúkọ mi ò yí padà. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ Aramide, àgùntàn sí ìwì láàyè, ọmọ ẹranko dànùrú. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀. Àní sìnkú aya, àní sìnkú ọmọ, àní dẹni àkọlẹ̀bò. Gbogbo aboyún ilé wá bí wẹ́rẹ́. Àwọn tó ń bẹ lọ́hùn, Ọlọ́run á fún yín lọ́mọ àlùbáríkà, Ọlọ́run á ní fún yín lọ́mọ gbàjẹ́ ìsinmi. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ lọ́hùn ọmọ, Ọlọ́run ní fún yín lọ́mọ gbàjẹ́ ìsinmi o. Ẹ̀yin tí a ti lóyún sínú gbé ṣe ń bọ́ lára agi tí ò ní igi lára lọ́jọ́ ìkúnlẹ̀, kò ní ní yín lára o. Bàbá ọmọ náà ò ní ya odi. Síwájú nínú iṣẹ́ yìí, ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ tẹ̀ ń fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, káàdì airtime, ẹ ṣé o. Ẹ dákun, a ní ìdìrànlọ́wọ́ yín sí i. Ó lè jẹ́ fóònù tá à ń lò. Ẹnìkan sọ fún mi pé fóònù tí mo fi ń record pé kò dáa.
ẹ dákun ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ lórí fóònù àbí lórí nǹkan tí a ń lò tí a fi máa sọ̀rọ̀ lẹ́wọ̀n fi gbọ́ wa kétékété àná Ọlọ́run bá kò ní fi wá sí mọ̀ ṣòro ṣe lọ́dọ̀ Elédùmarè látọ̀dọ̀ ẹ̀yin fáǹsì mi àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀ ojú tẹ̀ fún ìwà ojú náà ní fọ́ etí yóò ní di láàrin ìgbé sọnù bí kì í ṣe bí ọmọ ire o ó di wọ̀ bí ọjọ́rọ̀.